ṣọ́ọ́lẹ̀ tó wá dúdú ìlú wá gbé mi sí. Hello everyone. Hi guys. Good afternoon everybody. Hello viewers. Hi AJ fans worldwide. How are you guys doing out there? Ekason mo ki gbogbo yin o. Osola wa London o. So gbogbo ẹ̀yin olólùfẹ́ AJ. Inkin yin o. Say that alaba yin o. Ẹ ṣé o, ẹ kú àná. Thank you all for supporting the show yesterday. I thank you all so very much for coming out, you know, to give me your time. So I really appreciate. Thank you everybody. Ẹ ṣé àdúpẹ́ gbogbo ẹ̀yin ìyá mi, màámi, bá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, àbúrò mi. Ẹ rí ohun tí nǹkan bẹ̀ un. Ọ̀rọ̀ lórí àwọn onígbèsè. Ẹ̀yin onígbèsè. Gbogbo ẹ̀yin tí gbèsè rọ̀ lọ́rùn. Ẹ̀yin lẹ́ni fídíò yìí lọ́sọ̀ yìí. Yìí rí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórí Facebook yìí rí ro. Ìwà sọ̀rọ̀ àwọn tó dájọ́ kú fúnra wọn o. Ìsọ̀rọ̀ àwọn tó wá rọ́jọ́ kú ara wọn tán ní ìjọba yìí làwọn ò kú o. Ìrìn táwọn yẹn rò. Àgbá òfìfo làwọn yẹn. Ṣé kò wá rí iná máa ń sọ fáwọn yẹn? Ṣé jẹ́ ká gbá yẹn tí òkú ọ̀rọ̀ làwọn òkú èèyàn làwọn tó ń sọ yẹn àwọn òkú èèyàn. Thank you Titilayo, thank you very much. Thank you. You are more pretty. Thank you guys. Thank you. So well, I'm here to talk about those evil people. The people that will run up to you when they need your help. They know what to say. They know how to cry. They know how to attract your pity. They know how to say, hey, just sister, kini kan ọmọ òun ìrọwọ́ school sàn, kini kan ló ṣẹlẹ̀ sáwọn ẹbí òun, ẹ ṣàánú òun, ẹ jọ̀ọ́, ẹ yá wọn lówó yìí òun máa dá padà fún ẹ ní kíákíá. Ọ̀rọ̀ lórí ẹ̀yin onígbèsè. Ẹ̀yin ìka èèyàn onígbèsè olórí ibú èèyàn nìyí tẹ́ máa ń sanwó èèyàn délẹ̀. Ìgbà táwọn èèyàn bá yá yín ní owó, when they look upon your situation and decide to now lend you a helping hand by giving you some money or probably giving you car, whatever, valuables, just to leverage yourself, and you think the only way you can pay back is evil. Tó yá yín lówó, tẹ́ fi yọra yín situation, tẹ́ fi owó olówó tẹ́ fi gbéra dìde, ẹ fi owó olówó ẹ fi bẹ̀rẹ̀ òwò, ẹ fi owó olówó ẹ fi rọmọ léèwé, ẹ̀yin lẹ máa ní kan yá yín ní kíní kan, a máa dá padà fún ẹ ní kíákíá. Ó ṣe wá dológun tẹ́ pé wọ́n máa fi àdá àtọ̀bẹ́ lé yín káàkiri ní kẹ́ tó san gbèsè. Ṣáyé yín fẹ́ bàjẹ́ ni. Àwọn èèyàn tí wọ́n wò yín títí tí wọ́n ṣàánú yín, ṣé rò pé wọ́n ní nǹkan tó fẹ́ fowó wọn ṣe ni àbí wọ́n àwọn náà bá ti yín jẹ ni ẹ̀yin onígbèsè. Gbogbo onígbèsè téèyàn bá ṣàánú nígbà ṣòro tẹ́ lọ sunkún báyàn tẹ́ wá réyàn ṣàánú yín tí ẹ mọ̀ bó ṣe ń pay back in kind. Olórí burúkú ni ẹ lè bá àánú pàdé mọ́ tọmọtọmọ yín. Kò ń ṣe gbogbo èèyàn tó fúnyàn ní owó lágbára yẹn yọlẹ̀ fún àánú náà ṣe yín. Béèyàn bá ṣàánú yín tó yá yín ni èèyàn yáwó rajá gan lọ́wọ́ tàwa yìí. Owó lè pọ̀ lọ́wọ́ èèyàn títí kò yáwó kò fi rajá. Security ló fi wá fún ara ẹ̀. Nígbà bá yá ẹ ní owó tán tí ò wá mọ̀ nǹkan tó kàn ju kó mú igi kó ti bojú olóore lọ. Irú yín máa ń ṣe ẹ̀sín gbẹ̀yìn ni. Wọ́n ti ń gbé kéèsì yín wá bá mi o láìmọye àìmọye ìgbà. Àmọ́ ti gbé kan wá láàárọ̀ tó dẹ̀ bí mi inú pé what kind of rubbish is this one? Ìkà ló ń ṣe bẹ́ẹ̀ náà. Báwo lẹ ṣe máa gba owó olówó láti leverage ara yín? Owó olówó láti ease tension off ara yín, off life yín, and you think the next thing is to maltreat that person that was kind to you. No, it's not done anywhere. Kódà bẹ́ẹ̀ bá yáwó ẹ lọ san. Àdéhùn làdéhùn jẹ́. Lágbájá jọ fún mi ní £200 di March láti January. Báwo ni £200 yóò ṣe wá ṣe san ní March? Ó máa dogun December, á pé ọdún kan, á pọ́dún mẹ́ta. Ìmí inú yín gan ẹ tún rí onígbèsè ẹni tẹ́ jẹ ní owó. Ẹ tún bẹ̀rẹ̀ sí ní ṣe gọ́ingọ́ingọ́in sí bí ẹni pé àwọn náà ṣẹ̀yìn ẹ̀yin kọ́ lẹ ṣẹ̀ wọ́n. Olóṣì níyìn, aláìlójúsí níyìn, ọ̀bàyéjẹ́ níyìn. Gbogbo ẹ̀yin onígbèsè tẹ́ máa fi ogún olóògùn tẹ́ máa fi ń daṣọ bo ara yín. Ẹ rántí pé tí ọba yóò bá rí yín tọ̀run wò yín. Ṣé dandan nìyàn fi ń yáwó ni? Ẹ máa pa àwọn tó ṣàánú yín, ẹ pa wọ́n lẹ́kún. Ẹ̀yin wá fi owó wọn gbéra dìde. Ẹ wá rò pé bóyá agbára lẹ̀ ń lò lé wọn lórí. Ó dijọ́ tọ́lọ́run bá máa bínú sínú yín.
Siru yin gbogbo nǹkan tẹ́ fi owó yẹn kó jọ báyìí láàrin ìṣẹ́jú kan báyìí ni gbogbo ẹ̀ máa wálẹ̀ ló máa parun because ogun ológun ni. You don't leverage yourself with somebody else's sweat and then you make them cry, you make them wail about before you pay back that kindness. If you don't have an agreement of I'm dashing you this money, why are you taking over their property, their valuables, their rights forcefully? It's not, they didn't dash you. You continue on your pocket, I'm giving you this thing, I'm contributing this to your life or to whatever project you have. Voluntarily, I'm giving you is different from I am lending you this money. Or what you want ya say. Oh ya to sin continue fun yan. So big what if ki agidi, te fi tipa te fe fi gbe ese le ogun ologun ni. Elomi nu yin, ejo sister mi, eya mi lowo yen mo fe fi kun owo moto. Yo ba wind down bi bayin le o je ko ruwa pa mi o e mo binu o. Ogun ologun ton ba ya yin tan ati se wa ma ndi ìṣòro fún yin no. Ó ṣe máa ń di ìṣòro. Ẹlòmí owó lówó wà ní owó tó fi kọ́lé, ẹlòmí owó lówó wà ní owó tó fi ra mọ́tò. Báwo ló ṣe wá lè mọ yín táyé yín bàjẹ́ tó pé mọ bó ṣe ń san gbèsè, mọ bí wọ́n ṣe fi oore san oore padà. Àfi kẹ́ni tó ṣe yín lóore máa lé yín kiri, kọ́ máa fi ọlọ́pàá gan lé yín kiri pé tẹ́ ẹ bá san. And some of you are even so gullible, so wicked, stupid than me. They will máa sọ pé o kò sẹ́wọ̀n fún ní gbèsè. Wàláhì wọ́n wà fún ní gbèsè, ikú gan wà fún ní gbèsè. Èmi ò lè kọ́wọ́ school tí máa fi sanwó ọmọ mi. Tí mo fi sanwó school ọmọ mi àbọ̀ oúnjẹ àwọn ọmọ mi fún ẹ kí ni kò fi ṣoríire nígbà tó wá sunkún wá bá mi pé ìgbà báyìí ni máa fún ẹ kó wá tásìkò tí mo fẹ́ fowó yẹn sanwó school àwọn ọmọ mi kó wá sọ fún mi pé kò sẹ́wọ̀n fò lí gbèsè wàláhì bí báyìí mú ẹ lórí títì tipá ti kúkú ti jà ti kú pàápàá ní elépa ẹ because ó ń pa ẹni yẹn ní ẹkún ó ń deny yẹn of right over àwọn ọmọ ẹ because ó ti gba nǹkan tó yẹ kó fi ṣe ìyá àbí bàbá lórí àwọn ọmọ ẹ lọ́wọ́ ẹ pẹ̀lú ọ̀nà ìbùrú. You don't pay back kindness with evil. It's so wrong. Who does that? Mama fi le yin káàkiri. Ẹlòmí ti ná owó olówó gbe ti gbàgbé pé ti ná owó yẹn tán. Ẹlòmí kẹ́ gbèsè lé ogún ológun. Ẹlòmí wọ́n fún yín ní property. Property pé gbà o, mo fẹ́ dúró fún ẹ o. Wọ́n ní kẹ́ lọ mú guarantor wá. A di pé má lọ fọ̀nà ìbùrú gbà. Ogún ológun. Ìwé tí ó yẹ kẹ́ tọwọ́ bọ̀ ogún tí ó ṣe titi yín tọwọ́ bọ̀ sign pẹ́yìn lẹ́ni Ọlọ́run máa ń bínú sínú irú yín ni kò sí nǹkan tẹ́ lè kójọ tí ẹ lè lò dọ́jọ́ alẹ́ because kò kí ń ṣe ti yín ogún ológun ni somebody else's sweat. So to whoever out there that is doing this, it's better you go and desist from it because gbogbo àwọn orí tó palẹ́kún gbogbo orí tó so mọ́ ẹni tó deny ní owó yẹn tẹ́ pé ó yẹ kí gbogbo àwọn ọmọ ẹ̀ ọkọ àbí ìyàwó ẹ̀ kó fi owó yẹn kó fi dìde kó fi sanwó school kó fi jẹun gbogbo wọn orí wọn ló máa takò ẹ́ wọn kò ń jẹ́ kíyàn ní lọ síwájú bẹ́ẹ̀ bá fi gbogbo ilé ayé kẹ́ fi kó léjọ kẹ́ fi kó ọ̀rọ̀ jọ gbogbo ẹ̀ máa ń dàwó ni ní ẹ̀kan náà because ogún olóògùn lẹ fi kó jọ gbogbo ẹ̀yin onígbèsè àtẹ́lù ẹ̀jẹ̀ sáré bá mi ránṣọ máa fún yín lówó àdìkítẹ́ lọ máa lé yín mú odidi ọdún kan ẹ̀ tí ìrówó yẹn san àyà alágbájá taṣọ báyìí fún mi máa sanwó fún yín gbà báyìí ẹ gba aṣọ ẹ gba ọjà lórí ọlọ́jà ẹni ẹlẹ́ni tó ń ṣe bísínẹ́sì tó ń lọ bọ̀ ẹ gba ọjà lórí ẹ kó gbogbo ẹ̀ olójú kòkòrò nírú yín ẹ máa wọ nǹkan tẹ́ bá nílé dandan kọ́ ni kẹ́ rajà tuntun dandan kọ́ ni kẹ́ wọṣọ tuntun ẹ jẹ́ kí tinú ilé oge yín tó yín jẹ ẹ̀yin lè máa lọ bẹ́ẹ̀ ni ẹlẹ́ni àfẹ́wá kó gbá lọ́dún ẹ kó ọjà lórí ọlọ́jà tán àti sanwó ọjà àwa ṣòro fún yín àfi tẹ́ bá sanwó ẹni yẹn délẹ̀ tí ò rówó lọ sọ́jà mọ́ tẹ́ bá títí ẹ jẹ ẹ̀yin wá fẹ́ ní ìlọsíwájú ẹ wá ní kọ́ lọ́hún kẹ́yìn nínú nǹkan tẹ́yìn Ọlọ́run ò lè kẹ́yìn torí pé ti bà tèèyàn kan jẹ́ ẹ ti pa èèyàn kan lẹ́kún ẹ ti pa business ọmọ ẹlòmíì ẹ jẹ́ kó ṣoríire ẹ wá lẹ́yìn fẹ́ àṣeyọrí ẹ̀yin gan ò lè ṣàṣeyọrí àwọn ọmọ tẹbí ò lè ṣe àṣeyọrí nítorí pé ọ̀nà èbùrú lẹ fi kó gbogbo nǹkan yẹn jọ ọ̀nà èbùrú lẹ fi sanwó school àwọn ọmọ definitely àwọn ọmọ tẹbí ò lè ṣàṣeyọrí. I mean it's so very unfair that you use somebody else's sweat, their struggle to leverage yourself. The people that had pity on you when you needed a friend, how come you're paying them back with wickedness? You don't do that to people. You don't pay people back with wickedness, especially the people that are kind to you. That's not the way to go. If you try, then you discover the empire you use that money for, whatever it is you invested that money in, it will come down within a twinkle of a night someday. Why? Because you've been so very unfair to your helper. Allah nu ẹni, Ọlọ́run ẹni ni.
Imagine tẹ́ni yóò bá ṣàánú ẹ. Ẹlòmí ẹbí ẹ, ẹ̀gbọ́n ẹ, àbúrò ẹ, wọ́n ní owó báyìí wọ́n lọ kó sí abẹ́ bẹ́ẹ̀dì ni wọ́n ní ràn yín lọ́wọ́. Ó lè jẹ́ ọ̀rẹ́ ẹni tí ò súnmọ́ ẹ tí ò tiẹ̀ mọ̀ ẹ rí, àbẹ́ ẹni tí ò rò sí pé máa ṣàánú ẹ ló máa ṣàánú ẹ. Ó ṣe wá jẹ́ pé ibi lẹ máa fi sanrú wọn. Ibi lẹ wá fi sanrú ọ̀rẹ́ bẹ́ẹ̀ padà Ọlọ́run ọba go fẹ́ bẹ́ẹ̀. Gbogbo òṣèdá tó bá ní ìbẹ̀rù Ọlọ́run ọba tó bá jẹ gbèsè tó mú ogún ológun tó fi leverage rẹ̀ kò yẹ kó sọ fún ẹ kó tó sáré lọ sọ pé ẹni yìí ṣàánú mi ni o ẹ má jẹ́ kí n ṣe báyìí fún. You don't do that to people that assist you. It's so very unfair, I'm telling you. Whoever tó bá wà ntẹ̀yìn oníbọ̀rọ̀bọ̀rọ̀ ẹ̀yin olè onígbèsè orogún ológun fọkànbalẹ̀ ẹ lọ stop ẹ. Nǹkan tá bá fara ṣiṣẹ́ fún Ọlọ́run ló máa pẹ́ lọ́wọ́ ẹni. Go and work for your own money if you need money. Kini you say pa mu yi pump out mo pump out o. Omu kan atabo yi náà ní nǹkan o. Ijo mo pump out o mo je ko lo mu o. Screenshotting lo mo ba de o. E mo bínú pé import yin ro mu mi is pumping, is popping on the side in yan cover rẹ̀. Ẹ mo bínú ọmọ yin ó sọ̀rọ̀ jù yìí náà ni. Ó sọ̀rọ̀ jù. Anyway, ẹ̀yin tèmi mi ní much sọ. Ẹ bá ń ju fídíò yìí á tún share pé Abike ní gbogbo ẹ̀yin onígbèsè ayé ẹ lọ san gbèsè ẹ má bá yí àwọn aláàánú yín jẹ́ ojú ló ń rojú ṣàánú làwọn èèyàn fi ṣàánú fún yín ẹlòmíì á jẹyàn lówó máa fún yín padà next week mo kàn fẹ́ lówó yẹn ni tówó mi bá ti jáde ìṣòro ló máa jẹ́ fáyé yín láti sanwó yẹn láàrin ọdún kan ọdún méjì mi ò ní sánú yín ṣé wọ́n fi ṣe yín wọ́n ṣépè fún yín ni àwọn olórí burúkú gbèsè dìran tó bá trace ìran àwọn ìyá tó bí yín bàbá tó bí yín náà onígbèsè làwọn tó bí yín máa jẹ́ ẹ lọ sanwó olówó èèyàn kì í fi ogún ológun bí òdà rẹ̀ kó wá di pé tipátipá agídí náà máa fi lé ẹ káàkiri lówó tó yẹ pé ńgbà tó máa gba ìrọ̀rùn ló fi gbà á okúnlẹ̀ ìyá alágbájá Ọlọ́run mo fún yín wọ́ọ̀dì mi mo máa sanwó yìí níjọba how come tí ò san níjọ́ tó promise how come tó ṣòro ṣe fún ẹ tó le fún ẹ láti wá dá padà ó rántí pé nìyẹn náà ní ọmọ ó ní ìyàwó ó ní ọkọ àbí kó ní bùkátà àwọn òbí títí ẹ tó fẹ́ fi owó yìí gbọ́ téèyàn bá ṣàánú èèyàn yẹn máa fi àánú san padà ni gbogbo ẹ̀yin onígbèsè ẹ lọ san gbèsè ó lè níyàn ọ̀bàyéjẹ́ níyín òrógún ológun tẹ̀bàtì ẹlòmíì àgbà owó oṣù ó dẹ̀ mọ̀ pé jẹ̀yàn gbèsè wàá gbowó oṣù kíní kejì kẹta wàá ti gbàgbé ọ̀rẹ́ tó promise pé tówó yẹn bá ṣe ń dé báyìí ló máa wá san. Why do you behave like that? Adéhùn manja, when you breach agreement, you never come across helper again in future. Go and pay the money. It's so very, very, wicked. Let me see. Okay, thank you, Omidi Jolukayode. Thank you. Yes, so I am. My skin is fresh. Yes, okay. See you. He said, "In siton leni ini esari momo hit igboro isi sobo leni." Sobole lawa leni. You see obole, you wear mini on a very cold day. I wear mini skirt. Esa mo jemba video ije ko mo tun lo mo gbo obo nínú kini àwọn ni gbèsè. Eye ngbèsè ẹ lọ san gbèsè yín. Jagaban ní kẹ́ lọ san gbèsè. Ẹ̀yin ọ̀bàyéjẹ́ olè. Orogún ológun fún tẹ̀bàtì. Orogún ológun fọkànbalẹ̀. Go and pay your debt olórí ibu ni be ba san wà láì. Àwọn ọmọ yín tẹbi wọn mọ ṣiṣẹ́ owó ní kójọ lọ́wọ́ wọn pọ̀ ní lákòjọ kínìdí ẹ̀yin ìyá tẹbi wọn ẹ̀yin bàbá tẹbi wọn ẹ ti ṣèkálẹ̀ ẹ ti pa àwọn ọmọ ẹlòmíì lẹ́kùn ẹ̀jẹ̀ kan law school nítorí pé ẹ mú ẹ̀tọ́ wọn ẹ ti fi ọ̀nà burú gbà lọ́wọ́ ìyá wọn àti bàbá wọn owó business tí ìyá wọn ṣe tó yẹ kó sórí ire ndí ẹ ti gbẹ ti rajà gbèsè eléra gbèsè tọ̀hún ra gbèsè báwo ni business ṣe fẹ́ thrive báwo náà ṣe fẹ́ sórí ire ndí ìgbà tí gbogbo yín ti fi gbogbo ọjà ra gbèsè tó ẹ̀yin olè játijàti ọ̀bàyéjẹ́ ẹ lọ san gbèsè ẹ yé pa àwọn ẹni ẹlẹ́ni lẹ́kún àwọn tó ṣàánú yín ẹ yé pa wọ́n lẹ́kún. Go and pay your debt. Ìwọ onígbèsè, whoever that is out there, a debtor, ẹ wojú mi re, ẹ lọ san gbèsè yín. Gbèsè jẹ́ kíyàn ní fọkànbalẹ̀. Àmọ́ lórí ibú làwọn ẹ̀yin ẹlòmíì ẹ wá wicked débi pé ẹ rí ẹni tẹ́ jẹ lówó tó ń ráre báyìí. Ẹ dẹ̀ máa mú owó ẹ lọ máa ná ní party. Ẹ lọ máa ṣe carry me party. Ẹ̀yin náà máa rí tẹ́ máa wọ gbogbo aṣọ. Bí tẹ́ Vance Jesse. Onígbèsè bí ṣe ra gbèsè aṣọ ló ń ra gbèsè ló ń jẹ gbèsè télọ̀. Ẹ wá máa yáwó kiri lágbájá rẹ̀ sáré bá mi san kíní báyìí ẹ máa fún yín jọba ẹ bá mi san fún tí yín ti bàjẹ́ ẹ lọ san gbèsè ipá kọ́ níyàn fi ń ṣe fáṣọ̀nù dandan kọ́ ni kẹ́ bẹ́gbẹ́ mu tẹ́ bá bẹ́gbẹ́ mu lẹ́ni tẹ́ bá dọ̀tí ara yẹn lè bẹ́gbẹ́ mu lọ́la dandan kọ́ ni kí ẹ bẹ́ ẹgbẹ́ mu tẹ́yìn ò bá bẹ́gbẹ́ mu tó ní pride tó ní dignity ẹ tó dẹ̀ maintain ẹ táwọn èèyàn tó prestige ẹ wà bẹ́ẹ̀ táwọn èèyàn respect ẹ for who you are you don't have to bẹ́gbẹ́ mu
ṣó fi ṣe yín ni ẹ lọ san gbèsè o wàlẹ́ mo ti ní pé mo fẹ́ máa gba program àwọn onígbèsè sìn gbogbo ẹni tó bá ti jẹ yín lówó tẹ́rí kó ti pẹ́ yálà aṣọ ló rà ní owó ló gbà ní ẹ mú fọ́tò rẹ̀ àdírẹ́sì rẹ̀ ọkọ ẹ̀ ìyàwó ẹ̀ àwọn ọmọ rẹ̀ wá sí orí show Abike Jagaban àwa sì gbé ètò yẹn jáde à gbé fọ́tò wọn jáde báyìí ní gàdàgbà ìyá ẹlẹ́gbẹ́jẹ́ wọ́n ló jẹ Jagaban lọ́wọ́ lọ́rẹ̀ẹ́ sán onígbèsè ò rí ayé wa ayé onídọ̀tí ayé kárí mi ní onígbèsè wa kò dẹ̀ sẹ́ni tó máa rí yín láwùjọ náà tó máa wò yín bí èèyàn because gbogbo ẹni tó jẹ lówó ó máa look down on you ní kó ló ṣì bọ́rọ̀bọ́rọ̀ gbogbo nǹkan tó wọ̀ látòkèdè lẹ̀ gbèsè náà ní gèlè orí ẹ̀ gbèsè kírímù tó fi paragan gbèsè àwọn olóṣì láwáyé oníṣòro I go belong by force bí ṣe máa wò yín láàrin pàtí ni so go and pay your debt. You don't have to be wicked, you don't have to be so malicious to those people that helped you in times of need. A friend in need is a friend indeed. So when your friend is kind to you and you think the only way to pay back is by being mean, I mean, that's quite unfair. Ọlọ́run go fair way. When your friend gives you some money to do business with the expectation that when you make enough profits, you will return his own money. I mean, you should keep up to your promise. Keep up to your own part of the agreement. Do not breach agreements. Pay the debt in due time. Okay? You don't deny the other person access to their wealth, to their money, to whatever it is they give you to leverage yourself. So I don't have much to say. It's all about onígbèsè. Ẹ̀yin onígbèsè, ẹ lọ rèé sanwó yín, ẹ lọ san gbèsè tẹ́ ẹ jẹ. Bó bá jáṣọ lẹ yá ní aṣọ òun ò ní pẹ́ ya mọ́nú wardrobe yín torí kèé sóògùn yín. Bó bá jó jẹ lẹ fi jẹ ní ẹ̀ lé yó, àwọn ọmọ tẹ́ fi fídì gan wọn lé yó. Òfìró kan gbọ́ pátá kan lẹ máa jẹ́ láàrin gbogbo èrò ẹni ẹ̀tẹ́ lẹ máa jẹ́ láwùjọ ọ̀pọ̀ ènìyàn tó dáwọn tẹ́jẹ ló wá wò yín pé ẹni tí ẹ ti bàjẹ́ olóòṣì gbèsè bá tí ẹ jẹ. Yìí ní rẹpẹtẹ tí ń fẹ́ sọ láàárọ̀ jù pé ọ̀rọ̀ lórí àwọn onígbèsè ẹ bá ń share gbogbo fídíò gbogbo ẹ̀yin tó bá jẹ gbèsè ẹ lọ sọ wọn pé Jagaban sọ pé ayé yín ti bàjẹ́ pé new program tí Jagaban fẹ́ mọ rọ́ọ̀nù sí ọ̀rọ̀ àwọn onígbèsè ni ìsìn mọ gba commission mi bí bẹ́ẹ̀ ti ń gbowó yín fún yín kò sẹ́wọ̀n fún onígbèsè ìrọ́lá ni ẹ̀sìn àti tìjú ńlá wà fún onígbèsè tó bá yẹ gba nǹkan tó yẹ káwọn ọmọ mi mọ̀ jẹ lọ́wọ́ mi tó wá rò pé bóyá máa fún wàhálà mo lè fi kúlé pẹ̀ pé kò ní yẹ olórí burúkú torí ìkàlẹ̀ ni tó bá ṣerú ẹ̀ mean person ẹ̀ ń rí owó every week ẹlòmíì inú yẹn máa gba child benefit lórí àwọn ọmọ yín ẹ̀ ń gbà àmọ́ Coca-Cola ní ọ̀rọ̀ yín gbèsè kúnlẹ̀ ó yá yín lára láti jẹ àmọ́ ṣòro fún yín láti san ẹ lọ san gbèsè yín ó lè ní yín ẹ̀yin tèmi ní sọ́jú báyìí lọ ẹ ṣáà mọ̀ Jagaban is now debt collector bẹ́ẹ̀ bá ti jẹ yín lówó ẹgbẹ́ fọ́tò wọn gbogbo rẹ̀ wá bá Jagaban debt collector another dimension ẹ ṣáà mọ̀ kò kún wúwo lẹ́nu mi láti sọ àti yíhun tó ní òun fi kú lera òun kiri ó pẹ̀lẹ́ o ó kú palẹ̀ mọ́jọ́ kú rẹ o Èdùmàrè jẹ́ kó débọ̀ láyọ̀ ọmọ Jésè ire o ẹ̀yin fáǹsì mi lọ fún yín one love bye everybody.